Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá tó tún jẹ́ olórí ogun ọmọ ilẹ̀ Yorùbá ìyún ààrẹ Ìgè Abíọ́dún Gani Adams ó mà ti jẹ́ kó di mímọ̀ fún gbogbo àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá wípé bí wọ́n bá lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òun tí wọ́n ṣe àtìlẹ́yìn fún òun fi gbogbo ọwọ́ sọ̀yà pé láàrin oṣù mẹ́fà péré ètò ààbò ilẹ̀ Yorùbá yóò yí padà tí gbogbo àǹjínigbé àǹpáyàn tí ó sì dínkù gidigidi. Ǹjẹ́ níbo ni Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá ti sọ̀rọ̀ yìí níbi ayẹyẹ ọdún Ọ̀kọ́ta tí wọ́n ṣe ní ìlú Arigidi Àkókó tó jẹ́ ìlú abínibí Ààrẹ Gani Adams ní ìpínlẹ̀ Ondo? Ìní ààrẹ mà ti sọ̀rọ̀ inú ọ̀sẹ̀ yìí lásìkò ọdún Ọ̀kọ́ta tí wọ́n ní kí Ààrẹ Gani Adams wá sọ̀rọ̀. Ìní Ààrẹ Gani Adams ló ṣàlàyé pé gẹ́gẹ́ bí olórí gbogbo ọmọ ogun ilẹ̀ Yorùbá tó jẹ́ pé iṣẹ́ òun ni láti dáàbò àwọn ọmọ ilẹ̀ Yorùbá, àsìkò tó kí àwọn gómìnà kan gbárùkù ti òun nítorí pé bàbá fọwọ́sowọ́pọ̀ báyìí ó ní èèyàn yóò ní ìtẹ̀síwájú àti pé ká fọwọ́ wẹwẹ́ lọ́wọ́ fi mọ̀ àjòjò ọwọ́ kan báyìí òṣìṣú lè gbẹ́rù dórí. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ Ààrẹ Gani Adams Àgbẹ̀ni Kẹ́hìndé Adérẹ̀mí tó fi síta ni ló ti jẹ́ kó di mọ̀ pé ààrẹ sọ̀rọ̀ náà níbẹ̀ pé káwọn gómìnà kan má wò pé bóyá òun fẹ́ kí wọ́n gbé agbára ètò ààbò wọn lé òun lọ́wọ́. Ó ní òun ò fẹ́ rú ẹ̀ o, káwọn gómìnà máa ṣe agbára wọn lọ kán sì máa ṣọlá wọn. Ó ní nǹkan tóun kàn fẹ́ ni pé káwọn jọ fọwọ́sowọ́pọ̀ kí wọ́n sì ṣàtìlẹ́yìn fóun. Ó ní nítorí pé kì í ṣe nǹkan tóun lè dá ṣe. Ó ní báwọn gómìnà bá fi àtìlẹ́yìn tóun fẹ́ fóun tán pé òun tán ní kóun máa nìṣọ́ àwọn wà lẹ́yìn òun. Gani Adams ní òun gbogbo owó lòun lè fi sọ̀yà, òun lè fi gbogbo nǹkan búra pé láàrin oṣù mẹ́fà àwọn ọmọ Yorùbá yóò mọ tán pè ní ààrẹ àti bí agbára ẹ̀ ṣe tó, tóun yóò sì mú gbogbo ètò ààbò ilẹ̀ Yorùbá tóun yóò mú padà bọ̀ sípò. Ó ní ojúṣe òun ni láti dáàbò bo gbogbo ilẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ lòun gbìyànjú ẹ̀ nípasẹ̀ ẹgbẹ́ Oòduà People's Congress OPC òun. Nígbà tóun náà sọ̀rọ̀, Zaki ti ìlú Arigidi Àkókó Ọba Isa Abu Ọlánìpẹ̀kun òun náà jẹ́ kó di mọ̀ pé ojúlówó ọmọ Yorùbá tó ń gbé ìjà Yorùbá ìní Gani Adams àti pé àbá náà ti ṣe dáadáa fún ilẹ̀ Yorùbá púpọ̀ jù. Ó ní gbogbo àwọn tó bá lóye tí wọ́n sì tún wọ́n fẹ́ ṣàbòsí ni wọ́n yóò rí pé ọdún Gani Adams ti pẹ́ tó ti ń dáàbò bo ilẹ̀ Yorùbá àti wípé inú àwọn dùn wípé irú ògo ńlá bẹ́ẹ̀ ó jáde ní ìlú Arigidi Àkókó. Ọ̀pọ̀ àwọn ọba ní ìpínlẹ̀ Ondo ni wọ́n wà níbi ayẹyẹ Ọ̀kọ́ta náà tó sì jẹ́ pé ayẹyẹ náà ó dùn ó lárinrin, bẹ́ẹ̀ ni inú gbogbo àwọn ọmọ bíbí ìlú Arigidi Àkókó inú ń dùn ṣẹ̀ṣẹ̀.